ọ̀rọ̀ yẹn nìyẹn. ọkàn mi yin ọba ọ̀run. mú ọrẹ wá sí ọ̀dọ̀ rẹ̀. ìwọ tá a wòsàn tá a dáríjì. sálà bá máa yìn bí rẹ̀. ẹ wò ó yin olúwa yin olúwa yin ọba ìnípẹ̀kun. wá wo tí Jésù ṣe. tó bá ṣèwọ ni wàhálà wàá gba dọ́là. tó bá ṣèwọ ni wàhálà ò fẹ́ gùn ọtí yẹ́sì. tó bá ṣèwọ ni wàá ní ìsanwó Uber. wá wò ó wá wò ó wá wò ó kọ́ máa sí. ẹ tún káàbọ̀ sórí ètò lónìí o. a tún ti dé sórí ètò wa ètò yín ni. ṣọwọ́ ń yá lélẹ́yìí láti Dayọ̀ Agbọ́lá rédíò TV. àní ṣọwọ́ yá lélẹ́yìí Dayọ̀ Agbọ́lá rédíò TV ló ti ń jáde. ó ṣá prapra ó ṣá propro ó látọbọgi ó wọ mínísíkẹ̀tì ó tún fọ ẹ ó tún fọ látàdá ní. Thank God it's Friday. ọjọ́ Friday àkọ́kọ́ nínú oṣù keje ọdún 2019. ẹ mọ́ gbàgbé o pé níjọ́ Monday lọ́jọ́ bíi Babalóńtà ṣe birthday ní July 8 ọjọ́ kẹjọ oṣù keje. ayin. mo ráwọn èèyàn wa wọ́n wọlé lọ́tún lọ́sì lọ́kùnrin lóbìnrin àtọ́jú inú ọ̀tàṣẹ́ tí gbogbo wọn wọlé kàyú àwọn kan lóyún inú everybody ló wọlé yẹ́sẹ́ lórí ètò wa náà ni ṣọwọ́ ń yá. ẹ wò ó kó ló di pé lọ jìnnà ẹ jẹ́ ń sáré kí àwọn èèyàn wa. Taofik Bello mo rí yín o ọ̀rẹ́ mi ọ̀dọ́mọdé olówó bò ní ṣẹ́wà. Ẹniọlá Akínlayọ̀ ọlọ́jọ́ bí àná mo rí ẹ kú àbọ̀. I can see you Baba Praise bò ní ẹ kú àbọ̀. Ganiyu Ìyábọ̀dé Omiṣọpẹ́ aya omi aya bàbá Odídẹrẹ́ mo rí yín o ẹ kú àbọ̀. Sunday Àtàdá n ò lè fojú pani rẹ mo rí yín.
Olúwafẹ́mi Oṣùọlálé OOI, I can see you, I can see you. Ayọ̀bámi Òkèdòkun wòlíì àbúrò mi kan báyìí ni bóò ni ẹ kú àbọ̀ sórí ètò. Gbẹ̀ngà Peters bóò ni ṣọwọ́ ń yá rèé. Ẹ̀yin tẹ́ wà lórí Instagram náà mo rí yín o. Kmom 2014 mo rí yín ẹ kú àbọ̀. Olúwa ló pẹ́ sí. Olúwa ló pẹ́ sí. Mo mọ̀ sẹ́ni tó lù wọ́n ní gbàdúrà. Olúwa ló pẹ́ sí. Bẹ́ẹ̀ni kan tẹ̀ sí bẹ́ẹ̀ni kan nílẹ̀. Kò sẹ́ni tọ́lọ́run ò ní ṣe fún ojú gbogbo wa ló pẹ́ sí. Bẹ́ẹ̀nìkan ń gẹṣin, bẹ́ẹ̀nìkan rìn nílẹ̀, kẹ́nìkan gun mọ́tò, kẹ́nìkan gun aeroplane, kẹ́nìkan gun ọkọ̀ ojú omi. Our house pets. Àwọn ìbejì tó wúlò orúkọ rèé o, kì í ṣe àwọn ìbejì ọ̀ràn. Àwọn ìbejì Adégbọ́dù twins. Eléyìí náà pè ní unlimited praise. Praise ìyìn tí ò lópin, ìyìn tí ò lópin. Bẹ́ẹ̀ bá jẹ́ ń join wa Dayọ̀ Agbọ́lá rédíò TV lẹ́wà o. Ẹ wò ó Babalọ́ta digital studio láti beam light to the world. Baltimore làwọn fi kalẹ̀ sí ní ìpínlẹ̀ kan tó ń pè ní Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Adéwálé Ọlọ́lá ọ̀rẹ́ mi kan báyìí ẹ mọ̀ kú àbọ̀ sórí ètò Adigódegó. Mo rí yín mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé ó ṣàprápra ṣọwọ́nyá lẹ́tọ̀ ètò ìṣọwọ́nyá. Ẹ dákun ẹ wá nǹkan fìdílé o tàbí kẹ́ fìdílé kan ẹ gbọ́dọ̀ mí ṣe ẹ̀. Ebenezer Ògúnbíyì mo rẹ́yìn náà. Thank God it's Friday. Jímọ̀ olóyin rèé. Jímọ̀ àkọ́kọ́ nínú oṣù keje. Jímọ̀ tó lead sí birthday Babalọ́ta níjọ́ Monday. Mo sọ pé mi ò fẹ́ happy birthday nìkan ẹ sẹ́ndì ẹ̀bùn yóò dé àyín. Bẹ́ẹ̀ sẹ́ndì owó yóò dé àyín. Bẹ́ẹ̀ sẹ́ndì jẹ́kì yóò dé àyín. Bẹ́ẹ̀ ṣípù ẹ̀bùn kan níbikíbi tẹ́ bá wà káàkiri àgbáláyé yóò dọ́dọ̀ wa believe it believe it yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́. Àwọn kan bí mi pé kí ló dé tí mo máa ń nu ojú lójoojúmọ́ ẹ má mà bínú. Ṣé ẹ rí lóòótọ́ AC ń bẹ nínú stúdíò wa ṣùgbọ́n iná tá a dámọ́ rí kó lè clear kẹ́ ẹ lè rí wa. Òun náà ló ń sun wá fẹsọ̀ wá dẹran gbẹ. Mo wá lèmi ò ní gbà fún wọn ò ní gbà fún wọn ò ní gbà fún. Ìgbà yìí la yóò tó mọ̀ pé wọ́n lolúwa. Ó tún gbọ́dún kankan tá a ti sọ pé ọjọ́ ìbí Babalọ́ta òtún rèé. Ọdún tó kọjá ọjọ́ Sunday ló bọ́ sí. Lọ́dún eléyìí ọjọ́ Monday ni gbogbo wa jọ máa ṣe ni ẹyin we go do am. Ẹ béèrè cookout ń bọ̀ ó yẹ kẹ́ ẹ mọ̀. Ẹ̀yẹ máa dá nǹkan dábìí cookout jọ ẹ máa dájọ́. Gbogbo yín la máa pè sí cookout yìí éègè bàdàbàdà ó ti ṣàkàyè gàdọ́ ẹ̀mí náà nìkan. Àní tí bá ti yin Jésù ẹ̀yin gan bá mú jọjọ. When I'm yin Jésù dance with me. Àròyé Ernest Ọmọbọ̀dé ọmọ Ọlọ́run ẹkújọ́ mẹ́ta ó kọjá bẹ́ẹ̀. Ọwọ́ ń yá ó yá yàtọ̀. Mo ní ẹ má gbàgbé péjọ Monday tó ń bọ̀ yìí lọ́jọ́ ìbí Babalọ́ta torí a lè mọ́ pàdé lórí ètò lọ́la. Ó lè jẹ́ bí ìnáwó kan láti pàdé ṣùgbọ́n lọ́la kí n mọ̀ sọ fún yín pé njọ́ Monday ni birthday Babalọ́ta yẹ́sẹ̀. Òjíṣẹ́ Ọlọ́run táyé yẹ lọ́wọ́ bàbá wa Apostle Anthony Aládékọ́ba mo mọ̀ rí yín.
ẹ kú àbọ̀ sórí ètò bóyá èèyàn ò tí ì gbọ́ níjọ́ Sunday eléyìí Christro Ministry yóò pọ́dún 12 yẹ́sìkẹ́ ìkéde pàtàkì tí wọ́n sanwó fún ni mo jù sóde yẹ́sìkẹ́ ní aago kan lọ́sàn-án aago kan níjọ́ Sunday ni ẹ jẹ́ gbogbo wọn pàdé ńbẹ̀ bàbá ló ń ta yín gan wà ńbẹ̀ ibẹ̀ la máa fìyìn fọlọ́run la máa dúpẹ́ la máa ṣe àjọ̀dún ọdún 12 20th anniversary Christro Ministry bẹ́ẹ̀ ni ẹlẹ́màdírẹ́sì 2505 ní o lọ Baltimore Drive ní Wilson Mill ní Maryland yẹ́sìkẹ́ 2505 lọ Baltimore Drive ní Wilson Mill ló wà ní Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà ẹ̀ńtẹ́ bá lè méèkì ẹ̀ láago kẹ́ ẹni bàbá ló ń ta lóní ẹ̀ wá yẹ́sì kéde wọn sanwó fún ọlọ́wọ́yin akíntẹ̀lú rẹ̀ bàbá KOF mórí yín o ẹ mọ̀ kú jọ́mẹ́ta ẹ̀kú ẹ̀rí ni àbẹ̀rẹ̀ ẹni àlọ́ Nàìjíríà fọ́sẹ̀ méjì ẹ̀ béèrè wa ṣé bójú ṣe rí rèé tọ́fi ń jobi lọ́jọ́ ẹ̀dẹ́ KOF aláṣẹ KOF ọlọ́wọ́yin akíntẹ̀lú rẹ̀ 4869 náà wà Glendale Road búwì ibẹ̀ náà wà ẹ wò ẹ fẹ́ gbádùn ni ẹ fẹ́ jẹ gbádùn ẹ fẹ́ jayé Nàìjà ẹ fẹ́ jayé orílẹ̀-èdè Nàìjà ẹ̀yin ẹ̀rí wọn ní KOF ẹ̀yin ẹ pè mí ẹ sọ fún wọn pé bàbá ló ń ta lóní ẹ̀ wá bẹ̀. ẹ̀yin tó bá ṣe pé ẹ ṣẹ̀ṣẹ̀ ń wọlé ni àbí tó ṣe pé ìgbà àkọ́kọ́ yín tẹ̀ ń wọlé lórí ètò rèé bẹ́ẹ̀ ni Ṣọ́wọ́nyá lélẹ́yìí láti Dayọ̀ Agbọ́lá rédíò TV àlẹ́ ìgbúdọ̀ mí ṣe ẹ̀ Monday to Friday ni látijọ́ Monday ọjọ́ ajé títí ọjọ́ ẹtì títí ọjọ́ Friday àṣekágbá àtọ̀sẹ̀ yìí rèé ṣùgbọ́n ẹ máa pàdé wa níjọ́ Saturday àti Sunday láwọn òde wa tá a mọ́ lẹ́mọ̀ pé a lè ṣe àmọ̀jáde bá a ṣe ń ṣe fọ́tò là ń ṣe fídíò là ń ṣe live band là ń ṣe DJ là ń ṣe decoration là ń ṣe kìtùnúrán là ń ṣe MC gbogbo ẹ̀ nǹkan tó bá ti lè mówó wá gbogbo ẹ̀ là ń ṣe bàbá kan béèrè lọ́wọ́ mi lọ́jọ́ kan wọ́n ní bàbá ló ń ta ìwò lẹ́yìn ṣe mo ní olè nìkan lèmi ò lè ga o kò síṣẹ́ awọ́ iṣẹ́ ajé tó ń jọ téèyàn ò lè ṣe yẹ́sìkẹ́ torí pé kò sí kan tán bíyàn mọ́ adélé ayé la kọ ẹ̀yin ẹjẹ́ àpàdé lóde lọ́la ẹ máa wà ẹ wà lórí péjì wa ṣùgbọ́n lónìí Ṣọ́wọ́nyá ló ń lọ lọ́wọ́ dẹ̀ tó bá di láago 5 ẹbùn mi my gift ó máa lù gbóró pa gbígbìm yes mo ní kò sẹ́yẹ tí ó dorí kodò bí àdán àfẹlẹ́ tẹ́jọ́ bá tẹnu ẹ̀ jáde torí pé àwa làgbà adìyẹ funfun làgbà adìyẹ àwa làgbà àgbàlẹ́tù ọmọdé làwọ́ ìjàkadì kọ́ ajura wa lọ àní lónìí ọjọ́ Friday thank God is Friday kìíní nínú oṣù keje ọdún 2019 níjọ́ Monday ọjọ́ ìbí baba ló ń ta ẹ máa kẹ́bùn yín jọ o wọ́n gbà á lọ́wọ́ yín. Oṣù pàmì tó ń fẹ̀dá ṣòro alẹ́. Èyí mẹ́ta tó wò ní gbọ̀ngàn mo máa ń gbé. Ẹ̀yin lẹ́rù lọ́rùn níbo ewu ti là yọ. Ẹ̀yin lẹ́rù lọ́rùn níbo ti là yọ. Ẹ̀yin lẹ́rù lọ́rùn níbo ewu ti là yọ. Júlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lásán yẹ́sẹ̀. Ẹ̀yin lẹ́ ó lọ ròyìn ní gbòòrò pé mo là ń yọ. Mo kọ̀ mo ní wò ní báwọn dá sọ̀rọ̀ tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí. Ó ṣe á jẹ́ pé àwọn ìránṣẹ́ Ọlọ́run làwọn èèyàn rí sí lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n lẹ́nìkan kó fún wọn kọ́sà mo ní wọn ò ní dá sí i. Wọ́n láwọn Fúlàní ń gbàjọba lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní wọn ò ní dá sí i. Ṣùgbọ́n bó bá yọ ń wájú kọ́ ọ̀tá o tó bá yọ lẹ́yìn kó lù ú tó bá wá kù wọ nìkan kó tú èrò ara rẹ pa. Florence Fadípẹ̀ girama ẹ̀mọ̀ kú àbọ̀ sórí ètò bóòní àní Ṣọ́wọ́nyá eléyìí láti Dayọ̀ Agbọ́lá rédíò TV yes Babalota digital studio ibẹ̀ láti mímu láti the world Baltimore làwọn bí kalẹ̀ sí
ní Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà ẹ kú àbọ̀ thank God it's Friday. Mo ti làlùyọ lórúkọ Jésù ẹ wò ó ẹ jẹ́ sáré wọ yàrá àkéde wa torí bẹ́ẹ̀ láti rí kọ́bọ̀kọ́bọ̀ náà sápò arákùnrin wọ fújì mọ́ lọ́wọ́ ó wọ fújì mọ́ lọ́wọ́ ń bọ̀ ó rè. torí pé Olúwa ló ń jáde ọ̀rọ̀ yóò wọ́n ní ọkọ̀ ti jáde ọ̀rọ̀ yóò lágbàdo ẹni bá tó Florence Fadípẹ̀ grandma mama blessing mama Adéníkẹ́ ó ní ẹ kú ètò mórí yín ẹ kú àbọ̀. arákùnrin yìí ti bá ní dúró lórí rẹ oníjẹ polówó ìkéde rẹ bóni few times of come see your testing mọ yẹ. ètò Sówónyá tó ti dóde ẹ̀ má tẹ ọ́ kó àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Sówónyá ètò Sówónyá ti dóde o Sówónyá ti dóde o ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀. Sówónyá ti dé torí tòní àtúndù ó dàgbọ́n pátó sí i. Sówónyá ti dé. bẹ́ẹ̀ni o ẹkú lélà kára lé ẹrì wá ní tèrò ọ̀nà ètò àgbàdùnú tó ń mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Sówónyá ló ń bàbá fẹ́sọ̀dẹ̀ níkànnì yìí Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday. agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà 7 alẹ́ ni ní Nàìjíríà agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom. béèyàn bá mí ìṣètò Sówónyá lọ́jọ́ kan bí ẹni fi ìgbọ́n sọ ògiri gbígbẹ ni. Sówónyá pẹ̀lú Samis Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. ẹ wá ń kọ fìdílé tàbí gẹ́gẹ́ fìdílé Sówónyá ti dé torí tòní àtúndùn ó dàgbọ́n fún àkọsí Sówónyá ti dé. Erisi company in America everybody call it Pleasant Services. You better call them for the best plan. Pleasant Services. They will plan your event more than your expectation. Decorating services. They are wonderful. Ká má tiẹ̀ wá sọ̀tà darí ètò. Alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wá pàjù. Pàbàmbarì bẹ̀ tún wá ní wípé. Kò sóúnjẹ adúláwọ̀ tẹ fẹ́ tẹ́ ò ní rí. Ní the Pleasant Services. Wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí. +14436 534434 tàbí +14437 608578. The Pleasant Services. Oh my God. Orí ẹ wà níbẹ̀. ó lè fòtò bẹ́ẹ̀ ní. ẹ fún mi máa lànà fún mi ẹ fún mi máa lànà fún mi. my gift is favorite for me. ẹ fún mi máa lànà fún mi ẹ fún mi máa lànà fún mi. orílẹ̀ bùn mi eléré ni mí adẹ́rìn kò sónú mo jẹ́ mo lè fi dùdú dára torí ẹ̀bùn mi ní. ẹ̀bùn mi máa lànà fún mi. ẹ̀bùn mi my gift fantastic program àgbọ́túgbọ́ ètò bá bá ètò alárinrin ibi tẹ́ ó ti máa ṣalábàápàdé oríṣiríṣi ẹ̀dá tó lẹ́bùn tó lo ẹ̀bùn nínú ayé ní gbogbo ọjọ́ ajé Monday àti ọjọ́ ẹtì Friday ní Dayọ̀ Agboola rédíò TV time 5 p.m. upcoming artists can also come on the program to show their gift. àǹfààní lálẹ́lẹ́ yìí fún gbogbo àṣẹ̀ṣẹ̀ dìde ẹlẹ́bùn tó fẹ́ kí gbogbo ayé rí ẹ̀bùn òun ní Dayọ̀ Agboola rédíò TV agogo 5 ìrọ̀lẹ́ ni yóò máa wáyé ní gbogbo ọjọ́ Monday àtọjọ́ Friday. ọ̀pọ̀ ló lẹ́bùn tó jẹ́ wípé wọ́n fi ń fọṣọ pọn mi gbálẹ̀ dáná nínú ilé ìdáná kó má bàa wá rí bẹ́ẹ̀. ìwọ upcoming tó ń gbọ́ mi yọjú sí wọn lórí ètò ẹ̀bùn mi my gift ó wà interesting omi alágbàbọ̀rọ̀ gidi yungbayungba ẹ gbà bẹ́ẹ̀. ẹ̀bùn mi máa lànà fún mi ẹ̀bùn mi máa lànà fún mi.
hour of salvation wákàtí ìgbàlà ó wí fún Sákéù lórí igi wípé sọ̀kalẹ̀ wá nítorí lónìí ni ìgbàlà wọ ilé rẹ̀. Hour of salvation shall be coming up on Dayo Agboola Radio TV every Tuesday by 3 p.m. The man of God is equipped to deliver the word of salvation. Pastor Ezekiah Ilufoye, Senior Pastor of Christ Apostolic Church, Salvation Center, situated at 10710 Marion Zero, Randa Stand, MD 21133. This is your hour of salvation. Never postpone it to tomorrow. Because tomorrow may be too late. Jesus Christ, the Son of the Most High God, gave his life to save us. Nítorí ìdí èyí, ẹ jẹ́ ká pàdé olùṣọ́-àgùntàn Ezekiah Ilufoye ti ìjọ CAC Salvation Center lórí Dayo Agboola Radio TV ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday lágbègbè 3 ọ̀sán. Wákàtí ìgbàlà, ìwọ tí a ti gbàlà, dídé fún ìgbàlà ẹlòmíràn. Jésù Kristi ọmọ Ọlọ́run lolúwa, ẹ gbà bẹ́ẹ̀. Dayo Agboola ni bàbá o, ni bàbá o, ni bàbá o. Radio TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Dayo Agboola ni bàbá o, ni bàbá o. Radio TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Ó ń gbọ́ lẹ́bùn ìyàwó, bẹ́ẹ̀ ni mo sọ. Kò sírú ẹni lẹ́yìn o. Dayo Agboola. Radio TV. Kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn o. Dayo Agboola. Radio TV. Ibo tí mo mi rí lọ́ndà Dayo Agboola. Radio TV. Dayo Agboola. Gbogbo ayé ló ń gbọ́. For sound and quality production, Baba Lonta Studio is the best. For sound and quality production, Baba Lonta Studio is the best. Baba Lonta Production, the ultimate in audio visual. Baba Lonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is still Baba Lonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agboola on agbooladedayo68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Lonta Production, the ultimate in audio visual. Baba Lonta Production, the ultimate in audio visual. Òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí ẹtún jẹ́ sáǹpù ọ̀nà eléré ọ̀dẹ. Ètò ayọ́ka lẹ́tọ̀ ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lẹ́kọ̀ọ́ fún ni lóye pẹ̀lú èdè abínibí bàbá wa. Gbogbo kan sì yóò ládùn nínú tó bá ti da agogo 5 rọ̀lẹ́ nílùú Amẹ́ríkà. Tó bá jẹ́ Nàìjíríà ń kọ́ agogo 11 lẹ́ni lọ́dọ̀ títí wa 10 lẹ́ni nílùú United Kingdom. Ní gbogbo ọjọ́ Àlàmísì tọ́sídẹ̀ẹ́ ẹ jẹ́ ká jọ mọ́ gbọ́. Dayo Agboola Radio TV níbẹ̀ lẹ́yìn tí màmá jẹ̀gbáládùn ètò. Ìjàpá bùkélé ọmọ ẹ̀ ń tẹ́wọ́ o. Ìjàpá bá ń fọmọ rẹ̀ lésì. Ó lé mi àmọ́ bóyan ní nǹkan wà máa pè mí láhùn. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ o. Ọmọ wọn nílùú gbọ̀ngàn olúbì. Ó kárí tó ṣe bí ọmọ ahun. Ẹyẹ ọ̀fẹ́ mọ́lẹ́gbẹ̀rin àbẹ́ ògbẹ̀rin. Orin ẹ̀ lórí bá dà ń lọ́mọ rẹ̀ gbé. Ẹ máa wí pé Ọláìdé ọ̀rọ̀ pọ̀ mọ̀mọ́ rẹ o àyọkàrè. 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 Ọláìdé orúkọ mi bẹ́ẹ̀ náà ló kúkú rí Dayo Agboola Radio TV lẹ́yìn tí màmá jẹ̀gbáládùn ètò. Òkè akátàkìtì àdó bàbá ọ̀fẹ́ nìkan ní bàbá. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Dayo Agboola Radio TV. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Dayo Agboola Radio TV. Every Monday till
Friday látọjọ́ ajé lọ́jọ́ Jímọ̀ ni o. Sọ́wọ́n yálẹ̀ tó ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Sọ́wọ́n yálẹ̀ o ètò olóyin ládùn polówó ọjà kájẹ́bù kájẹ́ polówó ọjà tàbókòwò ẹgbẹ́ Dayọ̀ Agboola sórí nọ́mbà rẹ̀ 044-376-085-78. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ o Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yà yìí o ètò tó lóyún ládùn polówó ọjà kájẹ́bù kájẹ́. Ṣètò ayé ni Akínlolú Olúmídé Fúnṣọ́ mórí ní ẹ̀kú àbọ̀ ṣọwọ́ yálẹ̀tò tó ń datẹ́gùn láàmú ṣọwọ́ yálẹ̀tò tó ń lọ lọ́wọ́lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ Mercy Nadigbénga Ṣówùmí àbúrò mi báńkà àṣọwọ́ adá bẹ́ẹ̀ mo wá Nàìjíríà ò lè yọjú sí mi kí wọ́n bá bẹ́ẹ̀ nánú owó ẹ bó ti ẹ̀jọ́ owó òtẹ́ẹ̀lì ọjọ́ 2 lọ́sàn-án wọ́n gùn ọ́ mo sì ń padà bọ̀ àbí wọ́n ní tòkété bá dàgbà ọmọ ẹ̀ ní mu òkété dẹ̀ tí wá tọ́jú ọmọ ilé ìtọ́jú wájú ọmọ obìnrin tó ti alọ́mú dáadáa ó yẹ kó kété ọmọ ọmọ rẹ̀ náà ni mo wá Nàìjíríà ò lè ṣe ńládejò ọ́ ni mo tún ta sí ọ lórí ètò ẹ kú àbọ̀ lórí ètò Ṣówónyálé léyìí o Dayọ̀ Agboola rédíò TV tó bá yẹ pé ẹ ti download radio application wa ẹ wò ẹ lọ tààràtàrà ẹ sá lọ lórí Google Play Store lọ download ẹ Dayọ̀ Agboola rédíò ní ẹ download ẹ 24 hours ẹ máa gbọ́ kò sí advertisement kankan lórí ẹ àwọn app tó yẹ pé kí ẹ pé ẹ máa bá advert lórí ẹ kò ní kó virus wọlé fóònù yín ẹ lọ download ẹ 24 hours ní Dayọ̀ Agboola rédíò TV ẹ download ẹ ẹ̀yin tẹ̀ lọ iPhone à ń ṣe application tí náà lọ́wọ́lọ́wọ́ à ń ṣe lọ́wọ́lọ́wọ́ láàrin ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì yóò jáde ẹ kú àbọ̀ sórí ètò Ṣówónyálé. tó bá rí bẹ́ẹ̀ má fi rònú pa ara rẹ̀ ò kówó tó dé. má fi rònú pa ara rẹ̀ ò kọ́ láyé tó dé. má fi rònú pa ara rẹ̀ kó gbọ́dọ̀ tó bù yọ. ìrònú ò dà nǹkan ó gbà nǹkan jẹ́ ní ṣùgbọ́n. Má fi rònú pa ara rẹ̀ ò kówó tó dé. Má fi rònú pa ara rẹ̀ ò kọ́lá tó dé. Má fi rònú pa ara rẹ̀ kó gbọ́dọ̀ tó bù yọ. Ìrònú ò dà nǹkan ó gbà nǹkan jẹ́ ní. ẹ̀kọ́ dára ká máa múnú ara wa dùn. ẹ wò ó ẹ má fi rònú para yín kówó tó dé yóò dáa Ọlọ́run tó dẹnu níbù ọmọ bóúnjẹ yìí máa wọ bẹ́ẹ̀ ẹ má fi rònú para yín mọ̀sọ̀rọ̀ ẹni vegetable kówó tó dé Mercy Nadigbénga Ṣówùmí ó ní kí n má bàa lè sọ̀rọ̀ àbí ọmọ pé mo wà Nàìjíríà ìwọ gan sọ bẹ́ẹ̀ oníwà wá kí mi ọ̀yọ́jú kọ́ ọmọ bá sanwó hòtẹ́ẹ̀lì mi àbí àtẹ̀tẹ̀mọ́lẹ̀ olèpo fẹ́ǹsì Sambide Ṣẹ̀gẹ́tò Sambide ní Ṣẹ̀gẹ́tò ọmọ bàbá Ṣẹ̀gẹ́tò nù ọmọ bàbá olórin bó o ní Ìdòwú Skìláṣì Káyọ̀dé àbúrò mi kan tó ṣá prápráprápráprápráprápra ẹ kú àbọ̀ sórí ètò alọ Nàìjíríà o alọ àbọ̀ àfọmọjẹ́ tá a mú bọ̀ àmú kúlíkúlí bọ̀ àmú ẹ̀pà bọ̀ àmú gàrí bọ̀ àmú ṣàkàlà bọ̀ àmú pàgbẹ́lẹ́mẹ́sì bọ̀ wo ti ẹ̀ gbúdọ̀ jẹ́ ìpínlẹ̀ àdúgbò Nàìjíríà báyìí tọ́lọ́ mo ní bó ọtí lásánra ọwọ́ dàbí ẹlífáǹtì mo lè mọ bú ọ lórí ètò òkú lè dàbí mú come and catch me wọ́n lu ọkùnkùn lẹ́nu ni orí ètò Ṣówónyálé náà la wà o ẹ wò ó a níbi ìyẹ̀jú mẹ́wàá sí lórí ètò yìí kọ́dẹ̀ tó lọ náà ẹ máa gbádùn ara yín. mọ́mí ṣùgbọ́n Para ọ̀la tó dé. má fi rònú pa ara rẹ̀ kó gbọ́dọ̀ tó bù yọ. ìrònú ò dà nǹkan ó bà nǹkan jẹ́ ní. ìrònú ò dà nǹkan o. ìrònú ò dá nǹkan má fi rònú para rẹ̀ Bíbélì ní ta ló lè fi ọjọ́ kan kún ọjọ́ ayé rẹ̀ pẹ̀lú gbogbo òrònú tó rò má ronú ṣe rí àwọn ẹyẹ ẹhun lẹ́yìn kan jẹun kan gbélé wọn ronú ọ̀la wà láìtàláì orí tó ń kó oúnjẹ pamọ́ nú wọn. Mega 99 kí wà ló dé what can fà á. ó tún gba Canada. ó máa lọ sí Canada yẹn o. ó máa lọ máa bọ̀.
mọ́ má ronú ó mọ̀ wá dá ó ń bọ̀ lamẹ́ríkà má ronú ó bọ̀ Canada má ronú ó bọ̀ UK. kódà wà á tún yọjú sí baba ló ń tán wà á yọjú sí Dayọ̀ Agboola rédíò TV. ìrìn àjò rẹ̀ gba Amẹ́ríkà. wà á tún wọ Baltimore wà á dọ́dọ̀ baba ló ń tán wà á dé baba ló ń tán ní Star Studio yes. àmúre wálé wà káyọ̀ wá o. ní Nàìjíríà yo. oríire mi ti sáàtè. nílùú táwa yo. oríire mi ti sáàtè. a máa làlùyọ ní Nàìjíríà yo. oríire mi ti sáàtè. ọmọ bàtà ni mo sọ. oríire mi ti sáàtè. ní Nàìjíríà yo. oríire mi ti sáàtè. ó yá sọ wípé gbẹ̀ngbẹ̀ sí gbẹ̀ngbẹ̀ sí gbẹ̀ngbẹ̀ sí. lébo lébo sí kéèrè kayàmà yébè ẹ̀mí náà nìkan ẹ̀mí dùn mílẹ̀ mílẹ̀. ẹ̀rọ wẹ̀ lókè bóyá gbọ́wọ́ ẹ̀ sórí ẹ̀ bóyá máa ṣe báyìí wípé orí ń sókè orí ń sókè orí ń sókè ìjàjà yé lọ. fún ìdí ìnàyàn kúnlé ọ̀rẹ́ mi oníbàtà bò ni ọmọ wọn lọ́sùn ẹkú àbọ̀ sórí ètò àdìgọ́dìgọ́. ọmọ aláyọ̀ orí ń sókè bóyá gbẹ̀ngbẹ̀ tí 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 gbẹ̀ngbẹ̀. tó bá jẹ́ ní gíga ní ẹ̀rọ wẹ̀ lókè tó bá jẹ́ ọmọ ológun ẹ̀rọ wẹ̀ lókè. òun pọ̀ jù. ẹ wo olùjọ yẹn. gbọ́wọ́ ẹ̀ sórí ẹ̀ tó bá fẹ́ gbà yọ bóyá gbọ́wọ́ ẹ̀ sórí ẹ̀ tó bá jẹ́ ọmọ ológun gbọ́wọ́ ẹ̀ sórí ẹ̀ máa wí pé sẹ́ gbẹ̀ngbẹ̀ tí 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 gbọ́wọ́ ẹ̀ sórí ẹ̀ kó wá máa ṣe báyìí kó wá máa sọ wípé orí sókè ìgbàjà yé lọ sàbẹ̀tì Mega 99. gíga. ebèlì ọmọdé òṣùmù màmá lẹ́kì orin arákùnrin yìí ẹni pé authentic ni original ni lébà ríbò sí kẹ̀yìn torí kàyà ẹ̀mí dùn mí lẹ̀ ẹ̀mí náà nìkan ẹ̀mí lò sí òye. àwọn òkú mú wọn ní kọ́sà. wọ́n ní kí n lu àdùbásì ilẹ̀ wọ́n lẹ́yìn obìnrin ẹ̀yẹ lọ sọ́dọ̀ wòlíì ẹ̀yẹ lọ sọ́dọ̀ pásítọ̀ aṣọ ìpele tábìlì ti jẹ́ ẹ lọ sọ́dọ̀ ọlọ́run fúnra yín ká tó máa kó fún yín látẹ̀yìn kọ́sà. Ẹ̀rọ wẹ̀ lókè tó bá ti fẹ́ ní gíga. Ẹ̀rọ wẹ̀ lókè tó bá ti wọ ọnú ògo. Ẹ̀rọ wẹ̀ lókè orí àjọbí aláyọ̀. Tóbi ológo tóbi aláyọ̀. Tóbi ológo tóbi ẹni tó ti gbáre. Tóbi tó ń wẹ̀ nà. Ó pọ̀ jù. Àbí gbẹ̀gbẹ̀ tí gbẹ̀gbẹ̀ tí gbẹ̀gbẹ̀ tí gbẹ̀gbẹ̀ tí gbẹ̀gbẹ̀ tí gbẹ̀gbẹ̀ tí. Láti èyí lọ, máa sọ wípé ó máa easy. ó máa easy. Sọ wípé ó ti possible. ó ti possible. Sọ wípé ó ti ṣeéṣe. ó ti ṣeéṣe. Sọ wípé ó ti bọ́ sí. ó ti bọ́ sí. Sọ wípé ó ti níkẹ́. Ó ti níkẹ́. Ó ti níkẹ́. Ó ti rọrùn. àbí àdúrà lẹ́ ń gbọ́ ìrọ̀rùn ló bá dé kò sí wàhálà kankan ìrọ̀rùn ló bá dé yẹ. Sọ negative mọ́. Láti èyí lọ, máa sọ positive. Máa sọ negative mọ́. Olúwa ló lè ṣe. Olúwa ló lè ṣe. Ènìyàn kan ló lè ṣe. Yes. Ọlọ́run ni ó gbẹ́kẹ̀lé. Sọ wípé ó ti sọ wípé ó ti bọ̀ sí. ó ti bọ́ sí. Pé ló lè ṣe. Ló lè ṣe. Ló lè ṣe. Ló lè ṣe. olúwa ló lè ṣe. Bàbá ó ti ṣe o. Bàbá ti ṣe o. Ó ti ṣe o. Bàbá ti ṣe o. Ohun tó ń bà mí lẹ́rù bàbá ti ṣe o. Ohun tó ń bà mí lẹ́rù bàbá ti ṣe o. ẹ̀mí o èlì kàbíkàbí Baltimore makeover àmórí yín o látòrí Instagram ẹ ṣé thank you for joining us God bless you. Bàbá ti ṣe o. Ó ti ṣe o. Bàbá ti ṣe o. Ohun tó ń bà mí lẹ́rù bàbá ti ṣe o. Ohun tó ń bà wá lẹ́rù bàbá ti ṣe o. ó yá gbọ́. Mo mọ
kò lè ṣe ètè mi. mo mọ̀ kò ní ṣe tèmi. orí tó yẹ kó máa kọ lójoojúmọ́ nìyẹn máa kọ́. mọ̀ kó ní ṣe tèmi o. mo mọ̀ kò ní ṣe tèmi. torí pé ó bala owó san owó ìrìn dáradára èmi bá mi rè é. mo mọ̀ kò ní ṣe tèmi. ó yẹ máa gbọ́ sọ wípé kì í. Mega 99 kí wà ló dé ọ̀sẹ̀ àtìkàn lẹ́yìn. máa fọwọ́ sí náà gbogbo ọ̀nà tó ti di máa ṣí àní sọ wípé ó ti easy sọ wípé ó ti bọ́sì sọ wípé ó ti ṣeéṣe sọ wípé ó ti possible gbogbo ọmọ lẹ́yìn Jésù ẹ̀jẹ̀ ká yìn Jésù gbogbo nígbàgbọ́ pátá ẹ̀jẹ̀ ká yìn Jésù gbogbo mùsùlùmí ẹ̀jẹ̀ ká yìn ànábì ẹ̀jẹ̀ ká yìn gbogbo ẹ̀ ẹ̀jẹ̀ kó máa ró ẹ̀jẹ̀ ká mi ní jọjọ ẹ̀jẹ̀ ká máa bọ́ọ̀bù ẹ̀jẹ̀ kó máa rọ́ọ̀kì ẹ̀jẹ̀ ká paronu àní ó paronu tì ó yẹ máa jó lórí ètò Ṣọ́wọ́nyá náà lẹ́wà ẹ mọ̀jọ́ yà yín lẹ́nu àdóni ní Friday ọjọ́ karùn-ún oṣù keje ọdún 2019 tó bá dijọ́ Monday bàbá ló ń ta yóò ṣọjọ́ bí àdálẹ̀ ṣùgbọ́n ẹ fi ẹ̀bùn ránṣẹ́ ẹ̀bùn ránṣẹ́ yes. bàbá wọ́n ti ṣe o bàbá ti ṣe o. wọ́n ti ṣe o bàbá ti ṣe o. ó tó ń pa mí lẹ́rù bàbá ti ṣe o. ó tó ń pa mí lẹ́rù bàbá ti ṣe o. ẹ ṣé Mega 99 ẹ ṣeun tó bá tún di níjọ́ Monday á pàdé mo dúpẹ́ lọ́wọ́ pé ẹ̀yin èèyàn tẹ́jọ́ ẹ̀ ń wá o ẹni bá bómi ìṣọwọ́ ó mọ̀ bó ń jẹ ẹ bá bóre ọ̀fẹ́ o bá dùn àyíká báyìí náà nǹkan náà ni ojú tẹ́ fi ń wò wá yẹn ò mọ̀ ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di láyọ̀ lá máa pàdé ǹjẹ́ tí nígbà tá a tún máa pàdé jẹ́ ń pe Dr. Joel Ọláyínká Ayéfẹ́lẹ́ MON member order of Naija kan bá wa kọrin Paris ẹ lọ fọkàn balẹ̀ o all is well when there is hope there is life when there is life ẹ lọ fọkàn balẹ̀ all is well ẹ lọ fọkàn all is well. ó dá ẹ ṣé o Dr. Joel Ọláyínká Ayéfẹ́lẹ́ ẹ wọlé sórí ètò let's go. Amẹ́ríkà ó máa ró títí dé gbogbo Yúróòpù pátá ó máa ró àti káàkiri àgbáyé ó máa ró. God bless you.